Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 7 ẹsẹ̀ 53 títí dé orí 8 ẹsẹ̀ 1 títí dé 11. Ó kà báyìí: wọ́n sì lọ olúkúlùkù sí ilé rẹ̀. Jòhánù orí 8. Jésù sì lọ sí orí òkè Ólífì, ó sì tún padà wá sí tẹ́ḿpìlì ní kùtùkùtù òwúrọ̀. Gbogbo ènìyàn sì wá sọ́dọ̀ rẹ̀, ó sì jókòó, ó ń kọ́ wọn. Àwọn akọ̀wé àti àwọn Farisí sì mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀ tí a mú nínú ṣíṣe panṣágà. Wọ́n sì mú un dúró láàrín. Wọ́n sì wí fún un pé, Olùkọ́, a mú obìnrin yìí nínú ṣíṣe panṣágà. Ǹjẹ́ nínú òfin, Mósè pàṣẹ fún wa láti sọ irú àwọn obìnrin bẹ́ẹ̀ ní òkúta. Ṣùgbọ́n ìwọ ha ti wí? Èyí ni wọ́n wí láti dán an wò, kí wọ́n bá lè rí ẹ̀sùn kan kà sí i lọ́rùn. Ṣùgbọ́n Jésù bẹ̀rẹ̀ sílẹ̀, ó sì ń fi ìka rẹ̀ kọ̀wé ní ilẹ̀. Nígbà tí wọ́n bi í léèrè lemọ́lemọ́, ó gbé orí rẹ̀ sókè, ó sì wí fún wọn pé, jẹ́ kí ẹni tí ó wà láìní ẹ̀ṣẹ̀ nínú yín kọ́kọ́ sọ òkúta lù ú. Ó sì tún bẹ̀rẹ̀ sílẹ̀, ó ń kọ̀wé ní ilẹ̀. Nígbà tí wọ́n gbọ́ èyí, tí èrè ọkàn wọn sì dá wọn lẹ́bi, wọ́n sì jáde lọ lọ́kọ̀ọ̀kan, bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn àgbà títí dé àwọn tí ó kẹ́yìn. A sì fi Jésù nìkan sílẹ̀ àti obìnrin náà láàrín níbi tí ó wà. Jésù sì dìde, ó sì wí fún un pé, obìnrin yìí, àwọn olùfisùn rẹ dà? Kò sí ẹnìkan tí ó dá ọ lẹ́bi? Ó wí pé, kò sí ẹnìkan, Olúwa. Jésù wí fún un pé, bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọ lẹ́bi. Máa lọ, láti ìgbà yìí lọ, má dẹ́ṣẹ̀ mọ́. Wà ní ìmúrasílẹ̀ nígbà gbogbo. Okùn inú ni a fi ń gbé ti òde. Ìbáṣepọ̀ ẹnìkọ̀ọ̀kan pẹ̀lú Ọlọ́run ni ó ń fi okùn inú fúnni. Bíbá Ọlọ́run sọ̀rọ̀ nínú àdúrà àti ṣíṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń fi okùn inú ti ẹ̀mí fúnni. Nígbà tí olúkúlùkù ènìyàn padà sí ilé rẹ̀, níbo ni Jésù lọ? Orí 8 ẹsẹ̀ 1. Ohun tí Jésù lọ ṣe ní orí òkè ni ó ṣe pàtàkì, kì í ṣe orí òkè tí ó lọ. Kò sí ohun tí ó burú nínú wíwá ojú Ọlọ́run lórí òkè. Àṣìṣe ńlá ni láti fi ìfẹ́ wíwà ní orí òkè ṣáájú ìfẹ́ Ọlọ́run tó ní ohun gbogbo tí ó sì lè ṣe ohun gbogbo. Lẹ́yìn ìgbáradì tí ó kún ojú òṣùwọ̀n, iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ẹsẹ̀ 3. Jésù fi oúnjẹ ẹ̀mí bọ́ àwọn tí ó wá sọ́dọ̀ rẹ̀. Ṣe àkíyèsí ìdí tí àwọn alátakò fi mú obìnrin panṣágà wá sọ́dọ̀ Jésù. Ẹsẹ̀ 4. Jésù fi ìwà àgàbàgebè àwọn ènìyàn náà hàn nípa ìdájọ́ tí ó ṣe. Ẹsẹ̀ 7 títí dé 11. Bí a bá wà ní ìmúrasílẹ̀, òmìmì kan kò lè borí wa lójú ọ̀nà ìgbàgbọ́ yìí. Fún ìrònú, ka Pétérù kínní orí 5 ẹsẹ̀ 8.